kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ olóyè Sunday Igboho di ọ̀tá gbogbo ayé náà ẹ̀yin èèyàn yìí ẹ sọ̀rọ̀ àyìn ó sọ kankan ẹ wo fídíò yìí náà. a rí àwọn ẹrú tí wọ́n ń wá àárá àwọn àgùntàn náà tí wọ́n ń wá kí ọmọ ti wá àwa wá gbéra pé àwa Ọ̀ṣẹ́bọ́lá ní ọmọ wa la ní Sunday. ṣé ẹ rí báyẹn o pẹ̀lẹ́ ọlákọ ọlábò mankana yuminu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut Ànábì jẹ́ kó yá pé ẹni ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó dẹ̀ nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí falyakul khairan aw liyasmut kó yá mọ́ kírú ẹni bẹ́ẹ̀ kó máa sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu tó bá wá mà pọ̀rọ̀ rí òní jáde lẹ́nu kó dẹ̀ gbẹnu ẹ̀ dákẹ́. ṣé ẹ rí pé àwọn eléyìí wọn àpèpè àlàáfíà sílẹ̀ Yorùbá kí ni wọ́n bá lọ kí ni wọ́n ń sọ. olóyè Sunday Igboho a bá wọn dúpẹ́ Ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ là wọ́n ó ṣẹ̀ṣẹ̀ yọ wọ́n nínú àwọn ìlàkọjá wọn táwa gangan tún lọ sí múra tá a tún ṣàdúrà lórí pé k'Ọlọ́run ọba bá wọn là wọ́n bẹ̀. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ó gbàdúrà gbogbo àwọn èèyàn lórí olóyè Sunday Igboho tán. àwọn kan àwa mùsùlùmí ti lọ o Yasa Daru ti lọ síbẹ̀ o kẹ́mi ó tó lọ èmi àti aláàjì wa kọ́ máa dùn fárúlì wúlà máa ìka àfọ̀tà ìkirè ká tó jọ lọ pẹ̀lú àwọn ikọ̀ wa Yasa Daru ti lọ pẹ̀lú àwọn àfáà míì àwọn kírísítẹ́nì ti lọ pẹ̀lú àwọn ìjọ wọn míì ẹnìkan kan ò fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o ẹnìkan kan ò fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o. ó ní pé gbogbo ẹni tó bá fẹ́ máa lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho tó bá mọ̀ pé n ti ń bẹ lẹ́mìíhun ó ní bó nílẹ̀ Yorùbá ó ṣe dàrú kó yá má lọ síbẹ̀ yẹn o má lọ síbẹ̀ mọ́ olóyè Sunday Igboho gbogbo àwọn tẹ́ẹ̀rí tán wá yìí nígbà tí nǹkan tó le tán tí DSS ń wá everybody kiri ta ló tó bẹ́ẹ̀ nínú àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tí wọ́n jókòó yìí mo rí àwọn àgbàlagbà náà níbẹ̀ láwọn bàbá 70 àwọn bàbá 80 táwọn náà gbẹnu kalẹ̀ tí ọmọkùnrin yẹn dẹ̀ ń sọ ọ̀rọ̀ àsádà ọ̀rọ̀ sí mùsùlùmí àti kírísítẹ́nì ǹjẹ́ tó bá jẹ́ pé ìgbà tí mùsùlùmí lọ wọ́n sọ àsádà ọ̀rọ̀ ìgbà tí kírísítẹ́nì lọ wọ́n sọ àsádà ọ̀rọ̀ ǹjẹ́ gbogbo ẹni tí ń lọ ọbẹ̀ yẹn ṣé wọ́n lè máa rí bẹ́ẹ̀ wọ̀ wọ́n lè rọ́dọ̀ olóyè dé sí máa torí pé ìjà ó ti máa ṣẹlẹ̀ ńbẹ̀ mùsùlùmí lọ láìsí wàhálà wọ́n sọ̀rọ̀ tútù kìrìsìtẹ́nì lọ bíbélì ní I know my people and my people knows me mo mọ àwọn èèyàn mi mọ̀ mí olóyè ti Sunday Igboho Ọlọ́run fún ọ ní wisdom gan wọ́n mọ àwọn èèyàn wọn o wọ́n mọ àwọn èèyàn wọn torí pé olóyè Sunday Igboho Ọlọ́run dìídì gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá láti lè ṣàǹfààní fún mùsùlùmí láti lè ṣàǹfààní fún kìrìsìtẹ́nì àti láti lè ṣàǹfààní fún àwọn ẹlẹ́sìn míì. tí ẹ̀yin kan bá wá ń pe àpèjẹ olóyè mára yín nígbà tí ṣòro dé where were you níbo lẹ wà ṣé ẹ lè wọ́ bẹ yẹn lọ nígbà tí nǹkan lé èmi lọ síbẹ̀ yẹn tẹ́sù bíi àáfà àlùfàtáyì mo lọ mú báyìí tẹ́sù bíi wọn mo mú báyìí nígbà tí nǹkan lé tílẹ̀ ń pọ̀ yìí tókè fẹ́ dilẹ̀ tílẹ̀ fẹ́ dókè àwọn òpè kí ni tó fẹ́ ṣẹlẹ̀ àwa yìí lọ tá a dẹ̀ kan tí ó dà torí pé a mọ̀ pé ìfẹ́ ilẹ̀ Yorùbá lolóyè Sunday Igboho ṣe kì í ṣe torí ẹ̀sìn kankan ẹ má pe olóyè Sunday Igboho mọ́ ẹ̀sìn yín ẹ má fi olóyè kọlu àwọn èèyàn míì ẹ̀yin lẹ fẹ́ ẹ má fi olóyè gba ojú bi lọ́dún ẹlẹ́sìn míì ẹ ṣọ́ra yín ẹ̀yin aláṣìṣe yìí ẹ ṣọ́ra yín gan olóyè Sunday Igboho ṣe yẹn dandan ẹ ṣọ́ra yín gan tẹ́ ẹ bá ń ṣe àṣìṣe yín ẹ kó àṣìṣe yín síwájú torí àṣìṣe náà kò sí lè tẹ́ ẹ lè ṣe tó da àfi ká ẹ máa ṣìṣe ṣé ọkọ̀ wà níbẹ̀ ibi ẹ ṣìṣe ń bí àbẹ́ ṣìṣe sọ̀rọ̀ lẹ́sọ̀ jáde lẹ́nu yẹn níbi tá a ti ń wá bóun ní nǹkan ṣe tó bóun ní nǹkan ṣe dáa ẹ̀yin dẹ̀ lọ ẹ̀ dẹ̀ fọ̀rọ̀ balẹ̀ jẹ́ ṣé a rí pẹ́ẹ́lí làkàyè ọkàn dùn mí fún ẹ̀yin àwọn bàbá àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ táwọn náà gbẹ́nu kalẹ̀ bọ̀bọ̀bọ̀ tí wọ́n lè kọ̀rẹ́ẹ̀tì ọmọ yẹn ọmọ òpònú yẹn gba tí nǹkan le tán níbo lẹ́yìn wà ọlọ́mọ Ìbàdàn ni ọ́ sáárí wọ̀ ìrí sáárí orí
during that struggle sáré oríṣà mọ̀ ta lọ́mọ ẹ̀ to hell with you ta lọ́mọ ẹ̀ olóyè Sunday Igboho ṣe yìnrán dandan ẹ lọ sọ́ra yín ẹ má mú olóyè kọlu àwọn èèyàn ẹ má sọ olóyè di ọ̀tá àwọn èèyàn tẹ́ ẹ bá fẹ́ bá àwọn èèyàn ṣọ̀tá ẹ bá àwọn èèyàn ṣọ̀tá gallantly ládùn ara yín ẹ má pe olóyè mọ́ra yín láti bá àwọn èèyàn ṣọ̀tá iṣẹ́ tó lọ rán olóyè láti ọfẹ́ ó wá jẹ láàrin gbogbo tí ń jẹ́ lẹ́sìn ni olóyè ọ̀lẹ́sìn kankan bọ́lá òun ṣe rán òun nìyẹn olóyè ọ̀lẹ́sìn kankan ó wá wúlò fún kìrìsìtẹ́nì mùsùlùmí àti oníṣẹ̀ṣe ni torí ìdí eléyìí olóyè Sunday Igboho ẹ dákun gbogbo ẹni tó bá ti wá tó bá ti ń sọ̀sọ́kúsọ ọjà mùsùlùmí jí ọjà kìrìsìtẹ́nì ni ọjọ́ oníṣẹ̀ṣe ẹ dá ọ̀rọ̀ ọmọ lẹ́nu kẹ́ ẹ lè jáde bí ẹran ẹ má jẹ́ ká gbé ń kọlu àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ẹ má jẹ́ kí wọ́n gbé ń kọlu àwọn èèyàn pàtàkì nínú Christian nínú Islam àti nínú ìṣẹ̀ṣe ìbàjẹ́ pé kìrìsìtẹ́nì mùsùlùmí wà bẹ̀ yẹn sọ ìsọkúsọ ìbàjẹ́ pé kìrìsìtẹ́nì wà bẹ̀ yẹn sọkúsọ sáwọn yín lè wọ bẹ̀ ìjà ò ti máa ṣẹlẹ̀ níbẹ̀ yẹn Ọlọ́run ní járí wàhálà ilẹ̀ Yorùbá unity la fẹ́ àfẹ́ disunity Ọlọ́run bá òní fẹ́ ní kọ̀ọ̀kan wálé salamu alaykum warahmatullahi wabarakatuh. ogun wọ̀lú ìyẹn ní kẹ́ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ níbi tó bá ti nídi lọ́ọ̀yà tá ti ń lò yẹn á lè máa help wọn ètò lọ́ọ̀ tó bá nídi lọ́ọ̀ fún á advise wọn bó ṣe yẹ kán ṣe nì bó ṣe máa ṣe nì tó bá ní issue iṣẹ́ tí wọ́n máa pẹ̀lú bàbá Sunday Igboho àbí anybody tí wọ́n á dójúlé lọ́ọ̀yà yẹn á kọ́kọ́ yọjú ẹ ti get nǹkan tí mo sọ àwọn area yẹn la ní láti touch láti lè help àwọn tó wà ní gbogbo nǹkan tá a kàn ń sọ lórí fóònù àbí lórí kinní kí ṣe kókò work o ẹ má misquote me but let's take it with step tó bá lè help wọn. So nǹkan tí major something tí mo fẹ́ ká mọ̀ nìyẹn irú máa kan báyìí tẹ́ gbé wá bàbá alágbádá iná alágbàlà alágbàlà wọ́n lè link wa he knows much of them. àìmọye pẹ̀lú àwọn olórí mùsùlùmí àbíyẹsì because mo rí tó ṣe meeting kan ní Bódìjà tán ni wọ́n ti mọ́jọ́ tó máa bẹ̀rẹ̀ àwẹ̀ definitely àwọn group kan nìyẹn nílẹ̀ Yorùbá. òun náà ni wọ́n ti ń kọ síbi yìí ń sìn pé wọn ò dúró de ti náà tí mò ń sìn páwọn fúnra lára wọn ti ń ṣe good. ẹgbẹ́ ká help wọn with this social media ti help wa a máa win àwọn people. Alright. The other time ni dádì yẹn sọ tó ń sọ pé kán pe kọ́bọ̀ kán pe tọrọ nísìnyí wọ́n ti fẹ̀sìn wọlé kò sí yẹn ò lè ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká tanra wa. Àwa gangan náà fẹ́ ká gbógun tira wa ní tó fẹ́ ṣe nìyẹn so àwa náà ká lo strategies. Ká má gbógun tira wa. Bá anybody lọ I raise my point. Ẹ ṣé gan ni. Alright. Ẹ ṣé gan ni bàbá God bless you sir. Bàbá mi tí ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ṣe rí lákọ̀ọ́kọ́ náà lórí ètò mi mo máa ń sọ mo dẹ̀ ti sọ dáadáa láìmọye ìgbà lálẹ́ wípé ní orí ètò Yèyé Dára Kowé àwọn ò jàjẹ̀sìn o a dẹ̀ ní oore ọ̀fẹ́ kì í ṣe pé a ní oore ọ̀fẹ́ àwa ò condemn ẹ̀sìn kan fẹ́sìn kan ẹ̀sìn tí ìgbàgbọ́ ẹ̀ bá ti rọ̀ mọ́ má ṣe ṣùgbọ́n fi ìfẹ́ kún mọ nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́ torí tó bá ti fìfẹ́ kún wàá ní àfaradà pẹ̀lú àwọn ẹlẹ́sìn mìíràn o ò ní máa rí àwọn ẹlẹ́sìn míì bí ọ̀tá ẹ̀ nǹkan tó bá mú ìwọ àtẹ̀mí tá a bá lọ sọ́jà nu Nàìjíríà tá a kì í wojú àbí béèrè lọ́wọ́ àwọn èèyàn yálà a fẹ́ raṣọ àbá fẹ́ ra oúnjẹ àbí ohunkóhun tó bá wùn ká fẹ́ rà ní àárín ọjà ṣé ìwọ àtẹ̀mí máa ń béèrè wípé ẹjọ́ ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì àbí oníṣẹ̀ṣe ṣebí tá a bá ti rí nǹkan tá láìkì ìwọ fún nìtẹ́lọ́rùn tá a bá ná tó ìwọ tí níná gbà á kówó lẹ̀ oníkálukú wá dé ṣe à ń ṣe nǹkan tá à ń ṣe lọ àbí láì ní ọwọ́ òunú ìfẹ́ nìyẹn kí ló dé tá a lè apply ẹ̀ bẹ́ẹ̀ all over in everything kí ni nǹkan tí mò ń ṣe lálàyé bàbá mi ní orí ètò yìí òun ni wípé àwọn ẹlẹ́sìn àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí ohun tí mò ń ṣe lálàyé ńgbà yẹn màá tutù sọ́nsìn wípé ẹ̀gbọ́n mọ́ tinú yín ẹ má sọ wípé nítorí àwọn ará bí wọ́n jẹ́ ọmọ ìyá yín nínú ẹ̀sìn kẹ́ ẹ wà lóyà sí wọn tí àbọ̀dé á fi wọlé sí wa lára. This is my message. Mi ìmọ̀ bóyá àlàyé yẹn ń yé wa. Tá a bá sọ wípé ọmọ ìyá wa ni nínú ẹ̀sìn ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn àwọn rèé ni wọ́n wá sí Kwara yìí o ní Woro
ṣebí mùsùlùmí ọmọ ìyá nínú ẹ̀sìn ni wọ́n pa lọ yẹn. Ìyẹn la fi máa mọ̀ wípé irọ́ ni wọ́n pa. Òun làlàyé tí mò ń ṣe fún wa wípé irọ́ ni wọ́n pa. Ṣùgbọ́n láti lè penetrate wọnú wa, dé kí wọ́n fi ọ̀rọ̀ owó láti fi tan àwọn olórí ẹ̀sìn mùsùlùmí jẹ lọ́dọ̀ wa. Wọ́n fẹ́ kọ ojú wa síra wa ká bẹ̀rẹ̀ sí ní bára wa jà gẹ́gẹ́ bí bàbá mi tó ṣe sọ̀rọ̀ tán ní sọ̀rọ̀ tán nísìn bó ṣe sọ. Wọ́n fẹ́ kí gbogbo wa ká kọjú ìjà síra wa. Òun ni wọ́n ṣe ń sọ fún àwọn kọ̀ọ̀kan wípé kó lọ máa gbógun ti àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe. Ká bára wa jà níbi tí àbá ti ń bára wa jà tá ti ń jàjà ẹ̀sìn. Omi tí wọ́n á lè ẹ̀mọ́ ẹ̀pọ̀ gírí wá ti lanu. Aláǹgbá wọn á kọ̀ wọlé yours truly ni kò sẹ́nìtì tó máa dá dúró lọ́nà. These are their plan. Àwa ni kẹ́ jẹ́ ká gbọ́mọ́ tinú wa. Ẹ jẹ́ ká wà lóyà síra wa pé ìran kan náà àríbi tira wa sí. Ọ̀pọ̀lọpọ̀ wa dèrè nínú ẹ̀sìn àgbé ní northern part of Nigeria. Ibi tá à ń gbé ilẹ̀ Yorùbá ni. Epo ibẹ̀ là ń jẹ, ata ibẹ̀ là ń jẹ, omi ibẹ̀ là ń mu, ilẹ̀ tún ti ṣú nísìn. Ibẹ̀ la máa ń fi ẹlẹ́dàá wa tá a máa fi ṣe kí ni? Tá a máa fi ẹlẹ́dàá wa àá fi sùn, á rest síbẹ̀. Ní ìgbà tí ìwọ àtẹ̀mí bá ń sùn á gbórí lé pílò, ṣùgbọ́n pílò àti bẹ́ẹ̀dì ó ti gbàgbé pórí ilẹ̀ yẹn ló wà. Ẹlẹ́dàá ẹ̀ ń bá ilẹ̀ yẹn communicate. Òun ló ṣe rọrùn fún ìwọ àti èmi tá a fi máa lálàá tí mo wà ní Germany má bára mi Nàìjíríà bí kí n bára mi l'Amẹ́ríkà. Ló fi máa ríra lóríṣiríṣi tí ò ṣe dá ká máa gbàbọ̀dẹ̀ síbikíbi tá a bá fi orí lé tí ìṣẹ̀dá wa forí sùn. Èmi kàn rọ gbogbo ẹlẹ́sìn mùsùlùmí ẹ jẹ́ ká gbọ́mọ́ tinú wa o. Èmi ò kàn dé ẹ̀sìn kan fẹ́sìn kan o. Ẹ má wo àwọn ará bíi gẹ́gẹ́ bí ọmọ ìyá yín nínú ẹ̀sìn, ikú ni wọ́n. Wọ́n mọ̀ láti yín ní ti kọ́ àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn o. Tó bá mọ ọmọ ìyá nínú ẹ̀sìn ní ẹ̀yin mùsùlùmí wọn nípa mùsùlùmí ní wọ́rọ̀ àbí kílẹ̀ ni mo sọ. Ǹjẹ́ aléyàn tó tún fẹ́ dá sétò lórí TikTok? Tí ò bá sí yes sir. Ẹ ti sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ tán. Àmì sà. Rẹ̀dí àfi gbogbo ẹ̀sìn jọ́ mi. Ẹ ṣé. Ìmọ̀já bí àfikún tí mo kàn lè sọ náà ni pé ẹ jẹ́ ká pàrọ̀ àtọ̀dọ̀fin inú wa àwa tá a jẹ́ tagbótara wa mi fẹ́ má dákò èdè ká mọ nǹkan tá à ń ṣe. Dábàá báwọn púpọ̀ sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ tó ní ẹlẹ́yàmẹ̀yà ló fẹ́ já sí oríṣiríṣi ọ̀nà náà máa fi rò wọ́n sáà mú gbà pé Ọlọ́run pàǹkẹ́ pé kò ní ti wá sílẹ̀. Àmì sà. Ẹ ṣé. Àdúrà tí máa ṣe nìyẹn. Olúwa kó má kọ̀ wá sílẹ̀. Àmì sà. Olúwa dì wá mú. Àmì. Torí pé èmi ò kí ń sùn. Torí ni mo máa ń gbàdúrà tí mo dẹ̀ ń rí ohun tó ń ṣẹlẹ̀ wọ́n jẹ́ ń pa wọn. Àgàgà ká dẹ̀ máa fàdúrà ràn àwọn àmì ilẹ̀ wa lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Káyé má pa wọn rùn. Wọ́n ti fẹ́ pa wọ́n tán ní ìrírí wọn rí. Àmì sà, ẹ ṣé gan ni dádì. Yes sir. Ká tó máa lọ, ó ní nǹkan kékeré tí mo fẹ́ ká tún dá sí ká gbé yẹ̀wò. Mo rí kinní yẹn mo gbé sórí Facebook, ọ̀pọ̀lọpọ̀ ló wá pè mí pé Àdárà treat topic yìí mi ìfẹ́ kó ká kó mọ́ ọjọ́ Wednesday. Mi ò máa ń fa is true o, àti wípé tó bá ṣẹlẹ̀ ṣé ó bad ni. Anyway, mo ń bọ̀ o dádì, máa pè yín padà, ẹ jẹ́ kí sáré play kinní fún àwọn yìí. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin, etí yín mo fẹ́ kẹ́ yá mi. Tó bá dàrú tó máa padà o. Wà láì tẹ́lẹ̀ fún ìtumọ̀ mi láì. Tó bá ní wọ́n fẹ́ fún àwọn olóyè wa ní táìtù tó máa dé ewu ní àti sọ pé wọ́n ní Gómìnà Ṣèyí Mákindé lóun fẹ́ dé gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì ládé ẹjọ́ tó lọ náà. Ta ni Aláàfin fẹ́ ṣèjọba lé lórí? Ìbéèrè ni o. Orúkọ wo ló fẹ́ tàn nínú Ọ̀yọ́ Aláàfin tó fẹ́ tàn nínú Ọ̀yọ́ town gangan ní Ọ̀yọ́ City pé ẹ wá wò pé orúkọ ẹnìkan kọ́ fẹ́ tàn nínú àwọn olóyè tó máa tàn tó Aláàfin. Nígbà tí a bá wá gba ìjọba láyè tí gbogbo yín náà lọ gbadé ẹ nílé dọ̀bálẹ̀ ẹ nílé wúlẹ̀ f'Aláàfin mọ́, but guess what? Àtúnṣe wà o. Gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì tí ẹ wà ní orí ètò ọ̀tá ọmọ wa wà lórí bí ẹ jọ̀ọ́ èmi bẹ̀ yín ni o, ẹ fi orí korí kẹ́ fi ikùn lukùn ọjọ́ tó lọ. Ọ̀rọ̀ rẹ̀ o, fídíò yẹn gùn bọ́ mo kàn gé díẹ̀ ńbẹ̀ ni torí eléyìí tí mo rí tí ó sọ tí ó ṣe pàtàkì lélẹ̀.
ẹ jọ̀ọ́ ṣé tí gọ́vnà Mákindé bá dé àwọn Ọ̀yọ́mèsì náà dé ṣé ó ní nǹkan kan tí ó bàjẹ́ mi ṣé mo pé mi dẹ báwo ni kì í ṣe sọ I want to learn from you èmi kì í tijú nǹkan tí mi ìbá mọ̀ instead tí máa fi máa wọnú igbó lọ ìdí tí mo ṣe béèrè ni pé some years back a gbọ́ pé gọ́vnà Ọ̀yọ́ state náà ni wọ́n dé àwọn kábíyèsí kan ní Ìbàdàn àwọn olóyè àwọn chiefs pé wọ́n dé wọn ládé àbí mi ìdẹ̀rọ pé ṣé ó affect Olúbàdàn ṣé tí wọ́n bá dé àwọn Ọ̀yọ́mèsì ládé ṣé ó dín iyì Aláàfin kù ṣé ó tàbùkù Aláàfin àbí ṣé ó dá wàhálà sílẹ̀ sí ìlú Ọ̀yọ́ ẹ kálẹ́ o kọ́là wa. Yeye. Yes sir. Ẹ kú ètò. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ kú àtàárọ̀ mà. Yes sir. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín àti gbogbo wa. Ìgèrè ní Almoruf. Èyí tí bẹ́ẹ̀ bò kí wọ́n sọ pé tí èèyàn bá rí na kàtà ni ó mọ̀ sọ. Ó wà lára àwọn tí ń balẹ̀ Yorùbá jẹ́. Bọ́tọ̀ ọ̀rọ̀ òfin jọ mí lójú ni pé ẹ mọ̀ pa Fúlàní Èkó Fúlàní ni Almoruf náà torí mi ò rí Yorùbá tí ń jẹ́ Almoruf rí. Ìlọ̀rọ̀ ẹ̀ òfin jọ mí lójú. Yóò lẹ́tí sọ. Ẹ mọ̀ kéṣe ìran wa ò lè yé wọn. Ṣé ẹ rí bílẹ̀ Yorùbá ti rí ni mo fẹ́ ṣàlàyé fún yín. Okay sir. Mọ́gàjí, baálé, baálẹ̀, bó ti wà nìyẹn. Kó tó káwọn ìjòyè àtọba. Nígbà tí ìlú ti fẹ̀ sí gbogbo ibi tá à ń pè lóko tí wọ́n ti ń jẹ baálẹ̀ tẹ́lẹ̀ ó ti dìlú. Meanwhile, under mọ́gàjí ni baálẹ̀ wà. Baálẹ̀ wà. Okay. Tẹ́rí mọ́gàjí. Mọ́gàjí tún lágbára ju baálẹ̀. Fífi. Oh, okay. Kò sẹ́ni wọ́n lè fọmọ kékeré jẹ mọ́gàjí. Baálé ó lè jágbà àgbàlagbà ni wọ́n jẹ baálé pé ẹ tó jó lórí bí olórí ẹbí òun ni wọ́n jẹ baálé bọ̀ kò sí èjì tí wọn ò fi lè fi èèyàn jẹ mọ́gàjí. Àwọn míì nílé wọn sì ni wọ́n sì tún lè jẹ́ pé ẹni tó dàgbà jù náà ni wọ́n fi jẹ mọ́gàjí. Àwọn baálẹ̀ yìí ni wọ́n ti wá dé ládé. Láwọn ìlú kọ̀ọ̀kan ṣe ìpàkígbà tí wọ́n ti dé baálé ládé àwọn mọ́gàjí gba kámú pé wọ́n ti dé wọn ládé kò sí táwọn fẹ́ ṣe. Mọ́gàjí tó ṣe pé ń pàṣẹ fún baálé tẹ́lẹ̀ baálé ti dọba ká tó sọ àwọn ìjòyè ìlú ṣe ìpàkígbà tó ti ju ìjòyè lọ. Bẹ́ẹ̀ni. Ìjọba wá pé wọ́n ní second class ni àwọn baálẹ̀ tí wọ́n ń dé ládé. Wọ́n wá mú gbogbo ìjòyè Ìbàdàn tó jẹ́ high chief. Wọ́n dé àwọn náà ládé wọ́n pé wọ́n ní second class. Òfin ní jẹ́ pé ìjòyè ọmọ dọ̀bálẹ̀ fún baálẹ̀ tó ṣe pé ó kéré sí wọn fífi mọ́. Wọ́n sọ pé Ọ̀yọ́ state ló tóbi jù gbogbo Nàìjíríà àwọn Haúsá sá ń parọ́ wọn tẹ̀wárí. À ń sunkún pa fẹ́ gba kẹ́ńpé Ọ̀yọ́ state sí méjì. Pé Ìbàdàn state. Kí ni wọ́n fẹ́ ṣe? Kí ẹ pé kí Ìbàdàn wà kọ́yọ́ lọ pẹ̀lú bóyá Ògbómọ̀ṣọ́ àtòkè Ògùn Ìbàdàn àti Ìbàràpá ó lọ. Tó yẹ pé wọ́n sì lè kọ́yọ́ state gan sí 4. Ìyẹn wà nílẹ̀. Kì í ṣe àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n fẹ́ dé ládé. Ẹni tó fẹ́ gbadé baálẹ̀ ni. Òun ló ní ibi tí Àtìbá wà lẹ́nu òun ni wọ́n ń pè ní Alágọ̀ Ọ̀dá. Ó sọ náà ó ní kán má dé ó ní kò sí nǹkan tó ń jẹ́ àgọ́ ọjà àbí àgọ́ dọ̀yọ́ pé wọ́n gbúdọ̀ dádé fún wọn. Tí mò ń sọ nìyẹn pọ́mọ ẹran ni yóò sì sọ pé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn yẹn ló níbẹ̀. Baálẹ̀ wa àkọ́kọ́
nígbà tó ń wà ń baálẹ̀ Ìbàdàn àkọ́kọ́ Mọ́yẹ̀ the same time ni wọ́n jọ jẹ́ baálẹ̀. Nígbà tí Ọ̀yọ́ lé tú l'Àtìbà sá wábẹ̀ ni wọ́n fi kọ́kọ́ ń pè bẹ̀ ní Àgọ́dọ̀yọ́ létà ni wọ́n ń pè ní Ọ̀yọ́ Àtìbà. Bọ̀gbàtà Àtìbà fẹ́ yan oyè ó fún wọn lásìpa fámìlì yẹn wọ́n ń já sípa pẹ̀lú bí wọ́n ti ṣe constitution wọn pẹ̀lú Ọ̀yọ́ Mèsì àsìpa yẹn tẹ́ wọn lọ́rùn gbà wọn. Bọ̀gbà tó dé stage kan ó dìjà nígbà tí àmúdọ Ọlọ́run ò ṣebi tí wọ́n pa bàbá yẹn tí wọ́n ní Aláàfin tó wájà ló ṣiṣẹ́ yẹn ibi tí wàhálà ti dé nìyẹn tí wọ́n ti láwọn padà sí baálé àwọn pé àwọn làwọn kúkú nílùú ìyẹn tí wọ́n ń bá bọ̀ nìyẹn fá kákàlà fi dé wọn ládé. Nígbà tákàlà dé wọn ládé Aláàfin tún gba kóòtù lọ bí ìṣe rẹ̀ wàhálà yẹn ni wọ́n fà. Ṣé Akálà ni àbí Ajímọ̀bí? Akálà ni tẹ́ mọ̀ pa Ajímọ̀bí sọmọ ọmọ Ìbàdàn. Bọ̀bẹ́ nípọ́n ní Ajímọ̀bí náà dé àwọn ṣífù kan ládé. Tìbàdàn ló dé iná ni mo fẹ́ ṣàlàyé fún yín kó lè yé yín. Ṣé ẹ mọ̀ pé Akẹ̀yọ́ l'Ajímọ̀bí àrọ́mọdọ́mọ Aláàfin Agbóló Ajé ni. So ìgbà tó débẹ̀ ìtàláàfin bá ní kó ṣe ni kó ṣe. So gbogbo kinní yẹn ó dàrú padà. Ó wá dé àwọn baálẹ̀ ìgbèríko tó kù ládé bọ̀ àwọn alága ọjà ní aláwọn ọjà sí pamọ́. Àwọn tí ń jẹ baálẹ̀ nísìn as far back as 1805 àbí 1810 ní kátìbà tó dé. So òun sọ̀rọ̀ nígbà pé kẹ́rí kíní kí òun yáwọn èèyàn ìlà ń sọ pé ilẹ̀ Yorùbá àti gbàgbàkúgbà láàyè jìnnà. Ẹ̀yin náà wo rọ̀rọ̀ àwọn Mùsùlùmí Yorùbá ń sọ̀rọ̀ lẹ́ni ní ìsìn pé ọjọ́ báyìí láwọ̀ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìtàlá fi ṣẹ̀ṣẹ̀ yàn lọ́yọ̀ọ́ àti chief mọ̀ mú Ògbómọ̀ṣọ́ àwọn méjèèjì ti yarí ẹ mọ̀ kí mẹ́ta sí níjọ ni wọ́n. Àwọn ni gbósùmọ̀ mi ilẹ̀ Yorùbá àwọn ní sọ́tánà Sókótó lò láti dàrán wa láàmú. Torí mo rí pé ẹnìkan sọ fún yín lẹ́ẹ̀kan ó ti mọ tí wọ́n fẹ́ ṣe ló fi sọ pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ kí wọ́n pa á. Ṣèjọba ò gbọ́ pé bọ́ọ̀ kékeré yẹn just 40 years ẹ wo tí wọ́n tà lẹ́nu sí bàbá Múdìrú Mọ́ríkàs. And this is the boy tó yẹ pé mọ́bi tó ti wá ìtọ́fà wà lánàá ó lọ prógrámù lọ dárúkọ bàbá ẹ̀ làwọn ẹgbẹ́ pé fámílì àwọn èdè orúkọ báyìí káàdì bàbá ó ti jẹ chief mọ̀mù yẹn tán kí wọ́n tó mọ̀ kẹlẹ́mọ̀ bí bọ́dà wa ti wà porous. Sẹ́nétọ̀ Buhari ti ń bẹ ní tó represent Ọ̀yọ́ South náà Fúlàní lòun náà ó tún lòun fẹ́ ṣe gọ́fúnà ní ìsìn. Ìtì ìran mi ò lè gbà níran wá ń gbà in the name of religion. Why always these people? Fúlàní lọ́tù Ìgbò lù sí. A sì ń sọ bí eré bí àwàdà àwọn yòó fake drug ni wọ́n fi ń pààrọ̀ Yorùbá díẹ̀díẹ̀. Fake drug fake drink. Fake drink àwọn eléyìí ń dú wa lọ́rùn lójúkorojú. Ká sì tó tọ́ sójú kan náà kó lè hó àwọn kan yarí. Tẹ́lẹ̀ mọ̀ àwọn pípù yìí wọn kì í ṣe Yorùbá. So nǹkan tẹ́ ẹ̀ ń sọ ń sìn ni wípé nǹkan tá Àlùmárùfù ń sọ irọ́ ni kì í ṣe Ọ̀yọ́ Mèsì náà fẹ́ dé ládé. Àgbọ̀n ní Àlùmárùfù mọ nǹkan kan. Kí ló wá parí orin tó tó yẹn fún? Ṣé àwọn àgọ́ tẹ́ ẹ̀ sọ yìí wọ́n ní àwọn làwọn nílẹ̀ àwọn làwọn fún àwọn Ọ̀yọ́ Aláàfin nílẹ̀ according to the history káàkiri. So wọ́n láwọn náà fẹ́ gbadé tó já sí wípé wọ́n ti deal láti máa dé adé. Àlàkálà ti dé wọn ládé kó tó kó gọ́fúnà. Wọ́n ti padà sí baálẹ̀ látìgbà tí wọ́n ti pa àṣepa wọn. Bàbá yẹn jẹ́ àmùdá Ọlọ́run ṣebí. Ok wọ́n ti Akálà ti dé wọn ládé wọ́n wá ṣẹ̀ wá padà sí àṣepa sí kinní nígbà tí wọ́n pa ṣepa wọn. Látìgbà tí bàbá yẹn ti kú láṣepa bóyá 91 ní abilẹ̀ ti yé mi báyìí. Wọ́n ṣètò wá fẹ́ dé adé yẹn gangan sìn. Kéèsì yẹn wà ní kóòtù. Tí n bá rí fídíò lé àwọn bíbù yẹn máa sẹ́ndì ẹ̀ sí yín. Wọ́n ti ń bẹ Ṣèyí Mákindé láti first time ó Ṣèyí Mákindé. Ajímọ̀bí lọ́tẹ̀wọ̀n rí fún 8 years. Torọ́ ọmọ Aláàfin l'Ajímọ̀bí. Àrọ́mọdọ́mọ Aláàfin Agbóló Ajé ni. Ilé ìfìrí gbà tí
òun àti Ọ̀yọ́ ń pé rárẹ tí ẹjọ́ ń búra wọn nìyí òfin sọ pé ẹkú lóko ọmọ Ọ̀yọ́ ni ọ àwọn Hamzat ẹnà tí wọn yẹn ń bú gbà yẹn pé wọn lóko gbàgbólé nìkan ni wọn. Hamzat tó lóun fẹ́ Ọ̀yọ́ pé tó lóun fẹ́ gbé sàríà wá ó ṣe ní láàánú a lot of us now are highly disappointed in him o as young as you are tẹ̀dẹ̀ travel káàkiri gbogbo àgbáyé ṣé yìí ń gbé ní Islamic country ni gbogbo àwọn Islamic country táwọn tó wà tán ti practice sharia ibo lẹ́rí tó ní peace of mind ẹ̀yin abára ẹ̀yin là ń bá sọ ẹ kò fẹ́ dẹ́ wà lálẹ́. ẹ̀yin kankan jí àwọn kan dẹ̀ bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tẹ̀lé wọn ẹ fẹ́ sọ nílẹ̀ Yorùbá di bí náà ti rí sẹ́rí wọ́n kàn sún kínní síwájú ni wọn pọ̀ tó wá Ọlọ́run bá ń gbọ́. tó já sí wípé ó yà mí lẹ́nu bàbá mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Ọ̀yọ́ state lọ́dọ̀ yín ó yà ní lẹ́nu gan ni gbogbo candidate tó fẹ́ jẹ governor after tó fẹ́ succeed Mákindé sharia law ni wọ́n fi náà fi campaign ẹjọ́ what is going on in Ọ̀yọ́ state bàbá Ṣítù wọ́n ní kẹ́ẹ̀dì àwọn máa gbé sharia tẹ́ bá fún wọn ní governor. tẹ́ẹ̀rí Ṣítù ìjọ tí wọ́n ti ń pààyàn lókè Ògùn ẹ̀rí kó sọ̀rọ̀ rẹ̀ Ṣítù àti Buhari 5 and 6 ni wọ́n jọ wà ní APC ni. nígbà tó ṣe mínísítà Buhari ló filẹ̀ ó dìjà pátì wọn Buhari láwọn ti jọ wà tipẹ́. bọ̀ tí ẹ̀yin Ọ̀yọ́ state tí ẹ̀ bá máa dìmáàdì fún sharia wáyé tó ṣe jẹ́ wípé àwọn governorship aspirant yín tí wọ́n wá wà proud láti máa sọ tẹ́ bá ti lè tẹ́ bá dìbò fún wa a máa fún yín sharia tẹ́ bá dìbò fún wa ṣé nǹkan àmúyangàn ni ẹ wo náà ti náà sharia ẹ wo apá kan lọ ẹsẹ̀ kan lọ gbogbo ẹ ti dojúrú ẹ wo Kwara tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ogun sharia náà ni. ẹ mo fi sọ fún yín pé ẹ mọ wò wọ́n ràn ṣe rí gbogbo wọn àmọ́ wọn àmọ́lé wọn àdá wọn mọ̀ ìṣe mo sọ pé Yorùbá ìbínú bọ̀rọ̀ yóò gbé ìjábọ̀rọ̀ òǹbà ebi 16 years láti já kíríjì ṣé náà wá tán ẹ ń sọ lẹ́ẹ̀kan pé àwọn kan fẹ́ dẹ wá no fún 80% àwọn tí ń dalẹ̀ Yorùbá rú Fúlàní ni wọ́n ń dórúkọ Yorùbá ni. Exactly. Ó ní mo sọ̀rọ̀ senator present senator Ọ̀yọ́ South no Ọ̀yọ́ North Ògbómọ̀ṣọ́ àtòkògùn kínní kan Buhari Fúlàní ó dẹ̀ ti ṣe federal rep ó ṣe state honourable kó tó tún di senator nílẹ̀ wa àwọn èèyàn sì mọ̀ in the name of Muslim ni Muslim lọ́kàn tẹ́ bá ti fún wọn lówó tẹ́ bá ti rán wọn lọ Mẹ́kà tẹ́ padà dé kẹ́ wọn gọ̀kadà tẹ́ bá ti fi eyín góòdì sẹ́nu ìtì ṣe wọ́n ti tán tẹ́lẹ̀ mọ̀ kí wọn ò ní dánú rò. so eyín góòdì ní kíní ultimate. kẹ́ mọ̀ pa over 200 láì ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí n bá ń sin nǹkan mi ètà nǹkan tí mo bá ń sìn wọ́n kú fún rẹ̀ ni ká tó wá sọ èèyàn ẹlẹ́mìí ẹ̀ ń so wọ́n lọ́wọ́ sẹ́yìn ẹ̀ sì dún wọn bí ẹran. Kí mo ti sọ fún yín tipẹ́tipẹ́ pé Emir Ìlọrin is one of the deadliest emir. Kò dẹ̀ sí kéèsì tẹ́ lè rí nílọrin wọ́n mọ́ tẹ̀rí ni. àní gọ́vnà gan-an láti north ní Katsina ó ń sọ wípé destiny wọn ni bí wọ́n ṣe ń pa wọ́n ó ní destiny yín ni kẹkú kọ́kọ́ pa yín dànù. Gọ́vnà Kwara náà Fúlàní ni. Ibi táwọn pípù yẹn ti kíláàpù Kwara sí for years wọ́n ti sọ òun náà mọ̀ ẹ̀mí àyè àná ẹ̀kan ṣe mí ni wọ́n ti sọ pórí rẹ̀ ní Yorùbá ó gbà lọrin padà ìbókọ ẹ̀ náà ni wọ́n ròyìn wèrè sùn ṣé tí wèrè bá sún kò gírí ṣé kò ní kọjú sí yàn ẹ̀yin náà gbogbo tí ń ṣe báwo èèyàn ti fi wọ́n lẹ́tọ̀ọ́ pé ẹkún jẹ́ Yorùbá ẹ ti di Yorùbá tó ṣe gbà fún wọn tó bọ̀ ìran tó lọ ń fún lépè láyé wọ́n wà gbogbo àwọn apá kan ẹfun apá kan òsùn ọmọ Yorùbá àwọn wo ni mo máa ń pè ní apá kan ẹfun apá kan òsùn bóyá màmá ẹ̀ ó jẹ́ Yorùbá àbí bàbá ẹ̀ other parent ẹ̀ ó wá belong sí another bòmí wọ́n máa ń sábà wà lóyà sí other side yẹn ju ilẹ̀ Yorùbá lọ. no kì í ṣe pé ẹni tá à ń sọ nìyẹn fáwọn èèyàn wa ẹni tó bá wù kó gbọ́ kó gbọ́ ẹni tó bá wù kó mọ́ gbọ́ kó mọ́ gbọ́ ọ̀tá bàbá rí ò lè bọ́ ṣọ̀rẹ́. ọ̀tá bàbá mi ò lè bá mi ṣọ̀rẹ́ ọ̀rẹ́ wo ló fẹ́ fi mí ṣe. lẹ́yìn kọ́tán yẹn pa
Fúlàní ò fi láìkì ìran wa káyé ò fi parẹ́. Ìsádà ká kúrò Nàìjíríà peacefully. Ọ̀kọ́ di woro sí woro àtàwọn ọmọ wọn tí wọ́n ti gbìn sáàrin wa ká mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Torí tí ẹrú fi lè ṣe bí ẹrú tọmọ fi lè ṣe bí ọmọ tí kálukú ó rìn láago tó wù dábàá kúrò ní Nàìjíríà kò lè ṣẹlẹ̀. Torí àwọn pípù yìí wọn fẹ̀wé fọwọ́ ṣé bí òkè ẹ wá yáwó lọ́wọ́ dà ẹ wo bí tí Yorùbá wà ẹ wo bí tá a wà ní sí ṣé kò tó ẹkún a ní TV station a fi rìvásì gé a ní ẹ wá wo bí tí wọ́n kìran Yorùbá bọ̀ in the name of one Nigeria ṣé bá ti mọ bá lónìí nǹkan tó tó pé téèyàn bá rojú ìjọ bí yóò pààyàn lẹ́kún ẹ wo Oríyọmí náà fanatic Muslim. Àwọn kan ni wọ́n tiẹ̀ tún wá ju fídíò yẹn sí mi ní ẹnu ọjọ́ mẹ́ta yìí pé Oríyọmí ó ń promise àwọn Fúlàní pé wọ́n máa fún wọn ṣàríà bí nǹkan. Àwọn Fúlàní pé wọ́n lè lóòótọ́ wọ́n níbi tẹ́ ẹ bá ń lọ lẹ́mọ́ lọ pẹ̀lú bí Fúlàní ti ń pààyàn káàkiri ilẹ̀ Yorùbá ó tún pe Fúlàní lólóòótọ́. Torí ẹ fẹ́ gbàbò ẹ̀dẹ̀já bẹ̀rù Ọlọ́run. Torí ẹ lọ́nà ṣe àlẹ́ sí yẹn ṣẹ́ ẹ̀rọ ẹ̀ ní. Ẹ wo bàbá Ṣítù wọ́n dẹ̀ sọ boldly host yẹn dẹ̀ sọ fún wa pé do you know what you are saying? Ó ní àwa other religion nílẹ̀ Yorùbá là ní tolerance tó. Ó láàmúmọ́ra pé kí ló kan ṣàríà adẹ̀ rí gbogbo nǹkan tí ṣàríà ń dá sílẹ̀ káàkiri ẹ̀dẹ̀ pàtì. Ẹ máa gbélé ẹjẹ tún lè kàn sí yín. Radio station in the whole of Nigeria bí Nigeria ti tóbi tó kò sí state tó ní radio station t'Ọ́yọ́ state. Ó ṣe jọ pé tó ti Gumi wà ń bàdàn Oríyọmí nìkan lọ́mọ tó wà ń bẹ̀. Mo kàn ṣe rí dáadáa nígbà tó send fídíò yẹn tó jókòó tira wọn àti mufti wo nǹkan kan. Ìjọ ti Sultan Sokoto tún wá tí wọ́n tún ṣe nǹkan ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ Sultan Sokoto àti mufti wo. Ẹ̀rí bọ́lọ̀ lórí kí social media wà. So pé òbí sọ fún yín nìyẹn pé àwọn èèyàn ni ó gba ara wọn Awólọ́wọ̀ ti sọ pé tó kú. Torí bí táwọn pípù yìí ń bá wa lọ tá a bá tètè ìran wa wọn bá wa rore o ẹgbẹ́ ìran kan ti wà tí wọ́n ń pè ní Latin ṣàgbúrò wọn mọ́dọ̀la. Òótọ́ ni wọ́n ṣàfẹ́ pa ìran Yorùbá irun ṣá. Wọ́n fẹ́ n tí ó wà lẹ́mìí Fúlàní láti day one bí wọ́n ti gbalẹ̀ Yorùbá fún òbí. Ìlọrin dẹ̀ ni wọ́n fi ṣe base wọ́n wá so ìran Yorùbá wa máa darun kiri inú igbó. So wọ́n ti ẹ bá wo military nísìn wọ́n ti fèrè tiẹ̀. Yes sir ẹ má bínú ẹ jẹ́ kí Kọ́lá ṣe tán ẹ mú wá sọ́dọ̀ yín. So lọ́rọ̀ kan ṣe Kọ́lá ní nǹkan tẹ́ ẹ̀ ń sọ sí lọ́dọ̀ Almaroof ni pé nǹkan tó sọ ariwo tó pa síta kò lórí kò nídìí kì í ṣe Ọ̀yọ́mèsì náà fẹ́ jáde fún. Bàbá sípa tẹ́lẹ̀ tó ti padà pé baálẹ̀ nìran àwọn ń jẹ èyí lẹ fáwọn lásìpa ẹ sì ti pa bàbá àwọn tó já sípa láti àwọn ò já sípa mọ́ baálẹ̀ làwọn fẹ́ jẹ nígbà wọ́n dẹ̀ wo gẹ̀ẹ́sẹ̀tì tòótọ́ ó ti tó kúkú baálẹ̀ torí òun Ìbàdàn Ògbómọ̀ṣọ́ baálẹ̀ ní gbogbo wọn at the same time. Because báwo lè ṣe fẹ́ fi ìgbà tí mo kọ́ rí kinní yẹn Ọ̀yọ́mèsì ṣe máa dáadé ṣe báwọn Ọ̀yọ́mèsì ló máa ń ṣe afọbajẹ àbí. Báṣọ̀run. Báwo lọ Ọ̀yọ́mèsì ṣe máa dáadé torí Ọlọ́run kí ló fariwo. Ẹ mọ̀ pé Almaroof ò dá kan mọ̀ níjọ́ tí bàbá yẹn ti láwọn ò já sí pamọ́ wọ́n má àwọn fámìlì wọn mí mọ́lẹ̀ àwọn yẹn ní òsín tó jọ ẹ bàbá àwọn ni Aláàfin Adéyẹmí ìtọ́jú ló sì bá wọn pé àwọn ò já sí pamọ́ ẹ̀rìn lọ́tọ̀ káwọn ò rí lọ́tọ̀. Kárìn kápọ̀ yíyẹ ní iyẹ ni. Gbogbo tóun sọ yẹn kàntàkàntàn ní sọ. Ṣé gan ni bàbá. Wọ́n àtàdà ti fún wọn ládé káfádà kákálà kó tó kú bọ̀. Ẹ ṣé gan ni God bless you bá mi. Ẹ ṣé ẹ̀yin tèmi ẹ kálẹ́ bá mi ṣé dáadáa lẹ́wà ẹ káàbọ̀ sórí ètò. Yes sir. Ọjọ́ kan pẹ̀lú. Thank you sir. Àmín.
àrùn àmàrú lágbára láti continue ní jábọ́ lágbára Ọlọ́run. Àmín àtẹ̀yìn náà. So ma, hello ma, ṣé gbọ́ mi ma? À ń gbọ́ yín dáadáa. Hello? Thank you sir. À ń gbọ́ yín. So number one, ọ̀rọ̀ tí mi máa fẹ́ yàtọ̀ díẹ̀. Ṣé bí Yorùbá a máa ń ṣe àwọn mistake kan bóyá bó dẹ̀ ṣe yé mi sí ni. So ìlú tí ọba ibẹ̀ tó ti lọ́ba tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ jọba ní abẹ́ ọba yẹn ta ló lẹ́tọ̀ọ́ láti fi ọba jẹ? Number one, mi fẹ́ ká wà sentimental bóyá torí pé èèyàn kò ṣe dáadáa or èèyàn kan ṣe dáadáa. Ṣé gómìnà ló lẹ́tọ̀ọ́ láti wá appoint ọba àbí ọba ìlú yẹn ló ní ẹ̀tọ́ láti fi ọba jẹ ní under ẹ̀? Ọ̀rọ̀ yín yé mi mà. Hello mà, ṣé gbọ́ nǹkan tí mo sọ mà? Mo ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín. So ṣé ọba ló lẹ́tọ̀ọ́ láti fi ọba jẹ ni àbí gómìnà ló ní láti wá fi ọba jẹ lọ́dà ọba yẹn? Because there is a one time ní Benin tó fẹ́ fọba jẹ níbẹ̀ ọba Benin ó yarí àtàwọn ọmọ ìlú wọ́n ní wọn lè jẹ́ kí ẹlòmíì dìbà yìí pé because tó bá ti lè fi ọba jẹ lọ́dà ọba Benin ó ní territory tó máa lè claim dáàbí pé kò lè claim gbogbo Benin mọ́ because territory táwọn yẹn bá ti jọba sí àwọn yẹn ló máa wà in charge ibẹ̀. So àwọn ẹlẹ́yà sọ pé àwọn ò gbà wọ́n dẹ̀ sọ fún gómìnà yẹn ó dẹ̀ fagilé àwọn bíi 12 tó fẹ́ fi jọba níbi nígbà yẹn wọ́n fẹ́ cross a king wọ́n dá ọba Benin bọ̀ tó ọba Benin yarí pé láéláé wípé kò ṣẹlẹ̀ rí wípé òun lòun níbi ní pé wọn lẹ́tọ̀ọ́ láti wá fi anybody kò lẹ́tọ̀ọ́ láti wá dé crown sórí nígbà tó ṣì wà ní orí oyè wípé kọ́ máa divide lóhùn fún un. So according to nǹkan tí ààrẹ àmọ̀rúfò sọ so èmi rò pé bóyá ọba Ọ̀yọ́ ló ní territory ibẹ̀ yẹn ọba Ọ̀yọ́ ló lẹ́tọ̀ọ́ láti fi ọba jẹ kì í ṣe gómìnà. Ṣé ẹni tá bá ti fi everything sọ́dà gómìnà lè ṣe lówó lára ṣe rí àwọn gómìnà politician ni wọ́n. Ẹ jẹ́ ká máa fi ẹsìn mindset wa lọ pé gómìnà is a politician. Wọ́n dẹ̀ lè support nǹkan tó máa benefit àwọn làwọn máa ṣe. Ẹ lè máa rò pé bóyá torí pé ọba yìí ò ṣe nǹkan tó dápẹ́ pé kíní kan no ẹ má jẹ́ ká ṣe bẹ̀ tá bá ṣe bẹ̀ ó máa dà kan rú wájú. Ṣe ọ̀dà sà politician làwọn gómìnà then àwọn dẹ̀kọ̀ ẹ̀rí wọ́n mọ géèmù wọn play. So èèyàn tó bá wà lóyà sí wọn làwọn máa fi síbẹ̀ wọn lè fi èèyàn tó wà lóyà sára àlù síbẹ̀. So nǹkan tẹ́mi sọ mi support Almondufo mi dẹ̀ support Edu. Wọ́n dá yín lóhùn o wọ́n ní ṣé kings are not politicians wọ́n ní ṣé àwọn ọba náà wọ́n ń ṣe politicians. Nǹkan tó kọ síbẹ̀ ni mò ń kà fún yín ni. Ṣé ọba ló yẹ kó fi ọba jẹ lọ́ndà ẹ̀ ni àbí kíní ẹ jẹ́ ká fọ́dọ̀ òru rẹ̀ má jẹ́ ká wà sentimental sí pé. Ó yá ẹ̀yin èèyàn ṣé tó já sí wípé nǹkan tẹ́ ń ṣe láti sọ ni wípé tó bá fẹ́ fi àgọ́ Ọ̀yọ́ jọba Aláàfin ló yẹ kó fi jọba àbí. Ẹ ká lẹ́mà. Aláàfin gbọ́dọ̀ mọ̀ sí ọjọ́ kan pẹ̀lú. Aláàfin ló wà ká má sọ pé. Ó dọ̀ ẹ jẹ́ kí mo ti gbé kọ́ọ̀lù ẹ jẹ́ kí màámi kọ́ bá wa dá sí i à ń gbọ́ yín mà kájọ fọ̀rọ̀ yẹn jómi tó rọrùn. Ẹ̀rí tó ń sọ̀rọ̀ sí yẹn ọ̀rọ̀ òye ṣẹ̀rí Almaroof tó ń sọ̀rọ̀ yẹn ó fẹ́ da gbogbo ẹ̀rú mọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ òye lójú. Àgọ́ ọjà àwọn náà gba àtìbá sílẹ̀ ńgbà tó lè kúrò ní Ọ̀yọ́ Kàtúngà wọ́n ti wà ń bẹ́ṣẹ́ rí báwọn Ògbómọ̀ṣọ́ wọ́n ń sọ fún Ògbómọ̀ṣọ́ ni wọ́n wá Ifá dẹ̀ sọ fún wọn ní Ògbómọ̀ṣọ́ pé kán má gba àwọn àlejò tó ń bọ̀ ìkan lọ wá àyè fún wọn. Ọ̀yọ́ Ọ̀nífẹ̀ ló bẹ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ kán má jẹ́ kó Ọ̀yọ́ tún kán wá àyè fún wọn lọ fi bá wọn dé àgọ́ ọjà. Àwọn alágọ̀ ọjà ti wà ń bẹ̀ kán tó débẹ̀ wọ́n ní òkè abúlé kan rèé ẹsẹ̀ tù síbẹ̀. Àwọn alágọ̀ ọjà yẹn láti àpíìsì wọn ni Aláàfin ìgbà yẹn fi fún wọn ní oyè àṣìpa. Wọ́n fira wọn sílẹ̀ torí nǹkan tí gbogbo àwọn Yorùbá míì ní kó ṣe kì í ṣe pé bóyá ṣòun sìn nígbà tí Aláàfin Adéyẹmí pa Àṣìpa ó wà nínú rẹ́kọ̀dù kò ń ṣe pé bóyá kínní he killed the man and Àṣìpa yẹn was a very powerful Àṣìpa bàbá Ọlọ́run ò ṣe bí. Àwọn ará àgọ́jà bí man tó kọ́kọ́ sọ story yẹn he was so right wọ́n dẹ̀ láwọn ò tiẹ̀ wá jàṣìpa mọ́ ebílẹ̀ wa lẹ́wà wọ́n lè léyìn wọ́n lè lé Ọ̀yọ́ so Almaroof fẹ́ dojú ẹ̀rú kó máa sọ pé Ọ̀yọ́ Mèsì làwọn pípù yẹn ìjà yẹn ti wà ńlẹ̀ ó mọ̀
òun kò ń yí náà ni. So kò kì í ṣe àwọn because ìgbà tí mo rí fídíò tí mo gbé síbẹ̀ mò ń wò pé àwọn Ọ̀yọ́mèsì ló máa ń fi ọba jẹ nàwọn àbí àwọn láfọba jẹ wọ́n ẹ̀tọ́ ṣe máa dé wọn ládé. àwọn yẹn táwọn òṣòdò Mèsì mọ́ kọ́sọ́ ẹ ti dalẹ̀ ẹ pa wá àwa la fún yín nílẹ̀ aláyè sí gbọ́